Faiza Ọmọwùmí Àjọkẹ́ ọmọ Adéògún Act 2. appreciation mo dúpẹ́ onígun ọ̀rẹ́. bọ́dún bá ní láyé ṣe la máa ń dúpẹ́ ọdún ọlọ́dún ní ìmọ̀dún tiẹ̀ lọ́dún erin mọ tiẹ̀ nígbó ìrẹ́fọ̀n mọ tiẹ̀ lọ́dàn oyin mọ tiẹ̀ láfárá ẹ̀rún mọ tiẹ̀ lágìyàn òjòlá mọ tiẹ̀ nínú àpà ẹja mọ tiẹ̀ lálẹ́ omi alákàn mọ tiẹ̀ lálẹ́ odò. August 26 ní ti Faiza Ọmọwùmí Àjọkẹ́ ọmọ Adéògún jẹ́ ń sáré yálé baba tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Ìbàdàn Mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun àgbàlá Ògúnmọ́lá ojú ti bàbá ẹlòmíì ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú Àjàyí ògbórí ẹfọ̀n ṣe filafila ìlú Látó Sàré Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ ajẹ̀gbíjẹ̀ karahun ọmọ afikarahun fọ́rímù Ìbàdàn ọmọ ajorosùn Ìbàdàn kì í bá ní sọ̀rí àìmúni lọ sójú ogun ìjà ìgboro níjà Ìbàdàn ọmọ agbósásámọ́sá ọmọ agbóyàyàmọ́yà òkè gulutu nígbó tí wọ́n ti ń bọ Ọ̀sábàrí igbó sùúrù tí bàbá yín ti ń bọ olókun àdìgẹ́rẹ́ Ọ̀sábàrí Òkòjà Ìbàdàn kúre Ìbàdàn béèrè kó tó wọ̀ níbi olè tí ń gbé jàre Ọlọ́run ẹlẹ́yẹlé lomi títẹrú tọmọ láyípo mu aṣèjì rẹ ló mú abuwẹ̀ nílẹ̀ Ìbàdàn aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọ́ṣùmọ́ṣù ní ṣàwọ̀ aṣọ́ṣùmọ́ṣù wàá tún bá wọn ṣẹ̀mí ìsílọ́lá yárọ́ wàá dàgbà wàá dògbò ní fọjọ́ ọlọ́jọ́ lọ wàá darúgbó kùjẹ́ wàá ṣe fáwọn òbí jẹ ìyá rẹ Mrs. Olúwatósìn Adéògún ló ń kí ọ pé àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.